Shobalaje family, where are the mics? Time we better. Allah ti bẹ̀rẹ̀. Ibi tí mic. Ẹ jọ̀ọ́ tá bá ti ṣe tán ibi láti máa mú mic. Ibi náà la mọ̀ dá padà sí so that mic ò fi ní jábọ́ tá bá ti lò tán dá padà sí bí. Èmi ni bàbá olówó. Owó ipò rẹpẹtẹ. Bámi, ẹ dúró ẹ bá ń gbé kókùn. Kò tí ì tó dàgbà tó láti gba ogún ní rẹ̀. Àlọ́ tí dàgbà tó. Ó tí dàgbà yóò kọ́ lára. Ó yá gba àwọn nǹkan ogún rẹ̀ ní o títí ẹrẹ́ o. Ó dàbọ̀. Akínyẹmí wá máa mójútó àwọn ẹrú tó wà ládùúgbò yìí o. Àti gbogbo oko yìí o. Àti gbogbo àwọn kí ni máa tọ́jú ẹ dáadáa, tọ́jú inú ilé o. Wọ́n ṣiṣẹ́ dáadáa, olówó rẹ̀ lọ́wọ́, ó ṣoríire o. Olówó wà pẹ̀lú rẹ o. Ó ṣàṣeyọrí o. Pẹ̀lẹ́ ọmọ rere. Pẹ̀lẹ́ ọmọ rere. Bámi ẹjọ́ ẹ ṣé bí lọ́jọ́ kìíní àná ọ̀ní kí n fún ọ lókùn ní rẹ ṣé bí lọ ti lọ yìí ọ̀yá ẹ̀yin ẹrú ẹ̀ dìde ọ̀ká bọ̀. Inú mi dùn láti rí ọ ọkàn tí ẹ̀ wálé pẹ̀lẹ́ àkànmú ẹ̀dùn ọmọ ẹlẹ́rìí mọ̀sán ọmọ eléwé ládọ́gba ọ̀ká bọ̀. Ọ̀yá ẹ̀yin èèyàn ọ̀yá Akínyẹmí àbúrò rẹ ti dé o ẹ lọ kó àwọn èèyàn yòókù ẹ bá mi dá iná fún ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa kó gbádùn kó ṣe dáadáa. Báwo lójú ẹ̀ ṣe wá fàrú báyìí? Daddy, honestly. Tí bá búrò rẹ ni. Ó ti gba ó lọ́nà kùnà ni ó ti wá ronú pìwàdà ó ti dé. For every time tí mo ti wà níbí báyìí ní kò pa anything fún mi now. It's not fair. It's not fair at all. Praise the Lord. Hallelujah. Together as we I am so glad that Father in heaven. I am so glad that our Father in heaven tell of His love and the book He has given. Wonderful things in the Bible I see. This is the day that Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves me. Jesus loves me. I am so glad that Jesus loves me. Jesus loves even me. Romans chapter 5 verse 8 it says, but God commended love towards us in that while we are yet sinners, Christ died for us. Romans 5 verse 8. But God commended love towards us in that while we are yet sinners, Christ died for us. Praise the Lord. Olówó ṣe o, adúpẹ́ o fún ìdílé wa o. Ẹ káàsán sà. Àkúṣe àná o, ṣé ọ̀rẹ́ ra o. Mo fẹ́ lọ sí ìrìn àjò kékeré kan, kẹ́ mójútó lé Ọlọ́run wà pẹ̀lú yín o. Mi ò dáadáa lẹ́sọ̀ o, Ọlọ́run máa fún yín láàánú ìrìn àjò. Ẹ̀yin ọmọ, dáàdì yìí ti travel. Tí wàá nílò láti pè wọ́n ká béèrè pé bò ní ìrìn àjò wọn àǹjẹ́ báwo ni ibi tí wọ́n lọ. Hello. Hello ma. Ṣé àlàáfíà lẹ débi tẹ́ ẹ lọ? Àlàáfíà la wà láfíà. Ní ká kí yín náà ni o. Gbogbo lè ń kọ́. A sì mọ̀ pé ẹ̀sìn nílé àwọn ènìyàn lára ìpè ẹ̀sìn nílé. Àgbàdúrà pé Ọlọ́run yóò fún yín láàánú ìrìn àjò. Àmín o, àmín o, èmi náà dúpẹ́ o, mo miss you o, I love you. Oh,
Let brotherly love continue. Ní báyìí torí pé o sẹ̀mí kúkú ló kò sẹ́ni ó lè bẹ̀mí lónìí kúkú báyìí ni wọ́n pọ̀ kúkú ló. Mommy, please. Kò sí tó lè ṣe sí. Please. Kúkú ló kú. Please. Kúkú ló kú o kò sí kankan tí kì í gbà púpọ̀. Please. Ó ní ìfẹ́ gbà kankan lẹ́nu lẹ́nu. Please. Ó dáa, mo wá láti ṣìpẹ̀ fún nípa fífi ẹ̀mí mi lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Mo ṣetán láti fi ẹ̀mí mi lélẹ̀ fún. Mo dáríjì ọ́, mo yọ́nú sí ọ torí pé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí ìfẹ́ kó wà láàrin wa ní ọkàn wa. Ara kan nínú Kristi la wá ṣe. Ẹ jẹ́ kí ìfẹ́ kó wà. Chapter 15, verse 13. Greater love hath no man than this, that a man lay down his life for his friend. Ìyàwó mi, àbọ̀ wa rí ni. Ọmọ kan ṣoṣo tá Ọlọ́run fún wa. Ọlọ́run mọ̀ sọ fún mi lójú àlá pé kí n lọ fi rúbọ. Ọmọ ọ̀kan ṣoṣo. Ọlọ́run ti wí náà nù. A gbọ́rọ̀ sọ̀rọ̀ rẹ̀ náà. Ilé mọ́tò wá ga o. Our memory verse is Revelation 4:11. Thou Thou worthy, O Lord, to receive glory, honor, and adoration. For thou hast created all things are for their pleasure. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yes sir, a kú A kú ojúmọ́. ojúmọ́ sójú ṣé jí dáadáa o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á gbàdúrà. Ẹ gbàdúrà fún wa o. Ẹ gbàdúrà. Ó dà o. Ẹ mọ̀ fóònù mi há láàárọ̀ Ẹ já yìí. díjú, ẹ já díjú. Lórúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa dúpẹ́ fún àánú tẹ fún wa lẹ́nu. Olúwa ẹ ṣé Tẹ o. tún jí wa sí ìmọ́lẹ̀ àlàyé. Olúwa ẹ ṣé o. Olúwa dúpẹ́, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín Jésù. Ẹ gbà ìyìn wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa Ẹ wa. káàárọ̀ àkàràrú o. Àmín. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Wọ́n láwọn fẹ́ rajà o. A fẹ́ ra rú o. Wọ́n láwọn fẹ́ rajà. Bàbá ẹ dákun ẹ bá ń tọ́ Ẹ dákun ẹ lè ta ẹ lè ta ẹ lè ta ẹ lè lọ́ra ẹ lè ta ẹ lè ta ẹ lè ta jà yín. ẹ dákun ẹ bá ń Ọ̀rẹ́ àmì ti gbọ́. Ọ̀dà ẹ sí ọmọ ẹ.
Drama nìyẹn. Adúpẹ́ o. Jésù Fẹ́mi èmi mọ̀ Bíbélì sọ fún mi pé rírẹ̀ làwọn ọmọdé wọn kò dàgbà. Jésù Fẹ́mi, Jésù Fẹ́mi, Jésù Fẹ́mi, Bíbélì sọ fún mi. Oku Bible verse. Bible verses, John 16:9. bí màmá Bẹ́ẹ̀ ti ti fẹ́ fẹ́ mi mi, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ni èmi fẹ́ fẹ́ yín, yín ẹ ẹ máa máa dúró dúró nínú nínú ìfẹ́ ìfẹ́ mi. Amen. What is it? Èmi ò tí ẹ mọ jàre. Ilẹ̀ òun ètì ẹ̀pẹ́ mọ́. Ẹ wo. Kò nílò ẹ má jẹ́ pray mọ́. Ẹ wo ẹ̀yin ọmọ. Ó dàbọ̀. Ní orúkọ Jésù, Ọlọ́run ìyanu adúpẹ́ nítorí pé pa á mọ́ láàárọ̀ yìí, adúpẹ́ nítorí pé jí wa sí ìmọ́lẹ̀ àlàyé. Ògo ni forúkọ mọ́ yín ẹ̀dúpẹ́ ìgbà yìí wa. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdo. Iṣẹ́ ọ̀hún ó lágbára lónìí. Ẹ wo. Ẹ kúlé o. Ẹ káàbọ̀. Ẹ kúlé. Ẹ káàbọ̀ ẹ pàtàkì. Ẹ wo wọ́n ti lò mí jù níbi iṣẹ́ lónìí jàre. Ẹ pẹ̀lẹ́. Jẹ́ n wá lọ, ẹ jẹ́ n wẹ̀. Ọní ẹ máa wẹ̀, mo wà ní kíchìn látàárọ̀, mo ń ṣiṣẹ́, iṣẹ́ ni mo ń ṣe òkìtọ́, mo yọ òkìtọ́, mo ń ṣàìbí máa ṣe sí ọbẹ̀ mi tí lọ ata. Ẹ jẹ́ wá ràn mí lọ́wọ́ láti bá mi lọ ata. Lọ gbé blender wá kí dájú ràn mí lọ́wọ́. Ó ti ẹ̀rí Nàìjíríà ọ̀hún gan-an. Dájú ẹ tún ka newspaper. Wọ́n tún ní wọ́n pààyàn mẹ́fà ní Kaduna. Dájú ẹ tún ka newspaper ní ẹ jẹ́ wá ràn mí lọ́wọ́. Ẹ wo. Ẹ jọ oúnjẹ mi dà. Ẹ bá ń gbóúnjẹ mi. Ẹ jẹ́ wá ràn mí. Ebi ń pa mí látàárọ̀, mo ti ṣiṣẹ́ mo ti ṣiṣẹ́. Ọní èmi náà ṣiṣẹ́ látàárọ̀ ní mi ìsinmi, ẹ jẹ́ wá ràn mí lọ́wọ́ láti blend ata. Go and bring the blender. Okay, let's sing. That's our drama. Our memory verse is 1 John chapter 4 verse 8. He that loveth not knoweth not God, for God is love. 1 John chapter 4 verse 8. He that loveth not knoweth not God, for God is love. Jesus loves me, this I know, for the Bible tells me so. Little want to come to Him, they are weak, but He is strong. Yes, Jesus loves me. Yes, Jesus loves me. Yes, Jesus loves me. The Bible tells me so. Hello. Okay. Good evening. Yeah, welcome. Ṣé dáadáa lẹ dé? Adúpẹ́ o. Ṣé kò sí ẹ ṣáà ń lọ ẹ ṣáà ń bọ̀? Hope no problem. Kò sí nǹkan kan. Okay. Ṣé ẹ ní tí ì ṣe nǹkan kan lẹ̀ fún ọ? Bí kí ni ẹ sà?
ẹ má bínú ma. ṣé kò yẹ kí a rí drink àbí oúnjẹ àbí nǹkan kan. ẹ má bínú àwọn ọ̀rẹ́ mi ń bá sọ̀rọ̀ látàárọ̀ mo dẹ̀ ní láti reply àwọn chat. ṣé bí ti ń pa yín ni ṣé bí ń pa yín ni. My dear, in case of next time, I think you should welcome me warmly and you should have prepared something for me to eat, okay? I love you. Our memory verse is from the books of 1 Corinthians 16:14. Let all your things be done with charity. Amen. Amazing grace, how sweet the sound that saved a wretch like me. I was once lost, but now I'm found. Was blind, but now I see. Túsọ. Owó tí màámi fi rán mi iṣẹ́, hey, níbo mo sanwó ìsì báyìí? Màámi máa pa mí, nǹkan dé. Ẹjọ́ ta ló bá mi rówó yìí o? Ẹjọ́ má ṣe bá mi rówó ọ̀nà. Ẹjọ́ mú mi ṣe bá mi rówó. Màámi máa pa mí lónìí o. Owó àjọ. Ẹ̀wọ̀ ẹ mọ̀ pé mi mọ̀mọ́ yẹ. Ẹ mọ̀ tí pè mí níṣẹ́ àní mo ti sanwó. Àní mo ti sanwó nù. Mọ́ èmi ló fi rán mi iṣẹ́. Ẹ̀wọ̀ ẹ jẹ́ ń para mi kí tó dé. Mọ́ mi ò pa mí o. Ẹ mọ mọ́mì mi ni. Ẹ mọ̀ wọ́n tẹ́ bá mú ẹ̀ ní mò ń sọ̀rọ̀ báyìí. Wọ́n pa mí. Kí ló dé ní sùúrù? Àní mo ti sanwó nù. Owó àjọ tán fi rán mi iṣẹ́ yìí. Èló ni ní sùúrù? 2,000 péré. Ẹ bó ṣe jẹ́ 2,000. Ẹ mọ mọ́mì mi ni o. Wọ́n èmi fẹ́ fún ọ ní nǹkan tó ju 2,000 naira lọ́rọ̀ lẹ̀. Kí ni kì í sọ̀rọ̀ tán. Sórí 2,000 ní sùúrù wọn ò fún ọ. Mọ́mọ́ rẹ̀ ò ní pọ́ ìwọ̀n fún ọ 2,000. Ó dáa kí lẹ fẹ́ fún mi sówó ni. Wà pé Jésù fẹ́ràn rẹ̀. Ta ni Jésù sára àdúgbò wa iná ni. Jésù Kristi olùgbàlà aráyé ni o. Níbo ni ń gbé? Ó wà nínú rẹ̀, ó ń gbẹ́nu rẹ̀ tó bá gbà láyé. Ibikíbi ni Jésù wà. Ṣé ń pínwó ni? Owó lèmi fẹ́ bí mo ṣe wà yìí. Ẹ jẹ́ tètè Jésù mọ́ fi lọ. ọjọ́ owó lọ, Jésù kú fún ọ. Ìfún ọ lọ́wọ́ mọ́mọ́ rẹ̀ ò ní pọ́. Ẹ ṣìwọ̀n. Gba Jésù inú ayé rẹ̀. Yóò sì fún ọ nísinmi. So ti gbọ́? Jésù Kristi nìkan ni kò sí tó lè ṣe fún mi tó bá ti bẹ̀ yóò gbọ́. Mọ́ rẹ̀ lè nà ọ́ ṣùgbọ́n Jésù ò ní nà ọ́. Màá fún ọ lọ́wọ́ àjọ ìyá rẹ̀ tó lọ sán. Ṣùgbọ́n mo fẹ́ kó gba Jésù inú ayé rẹ̀. Má gbà. Jésù kú fún ọ ní Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ó ní Jésù Kristi Ọlọ́run ayé tó bẹ́ẹ̀ gẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ kó tó bẹ́ẹ̀ tó àgbà ó kò ní ṣègbè. Jésù kú fún ọ torí pé ó fẹ́ràn rẹ kò fẹ́ kó ṣègbé. So gbà láyé inú ọkàn rẹ. Mo ti ṣe tán mo fẹ́ gbà. God bless you. Ọ̀yá wa dìde jẹun fún ọ lówó àjọ. Ẹ ṣe gan ni. Owó àjọ ìyá rẹ ni mo sunkún mọ́ o. Ní sunkún mọ́. Ẹ ṣe. Bí ìwọ̀n bá Ọlọ́run ṣe fún wa lórí ọ̀fẹ́ tá a ṣe ni. So memory verse wa èmi tó pẹ́. John chapter 15 verse 13. What manner of love is this that a man lay his life for his friends? Let there be love shared among us. Let there be love in our hearts. May now your love sweep this nation. Cause us, O Lord, to arise. Give us a fresh understanding of brotherly love. That is true. Let there be love shared among us. Let there be love.
ó ga o bó ni màá ṣe sọ fún ìyá yìí tí ó yé wọn o báwo màá ṣe gbé kalẹ̀ gan olúwa kọ́ mi máa ṣe sọ o olúwa pèsè ọkàn wọn sílẹ̀ kí ó lè yé wọn prepare her mind for me o God and let her understand o God in Jesus name. TM mo máa ní nǹkan tí mo fẹ́ bá yín sọ kò lè ẹ jókòó kò lè rárá kò lè ẹ jókòó ó ti pẹ́ tí Ọlọ́run ti ń fi nǹkan sí mi lọ́kàn ó kọ́ fẹ́ dàgbà pé kò dá mi lójú ni ṣùgbọ́n ó ti dá mi lójú báyìí Ọlọ́run fẹ́ kí a kúrò níbi tá a wà yìí ó fẹ́ kí a lọ ṣiṣẹ́ kan ní ìlú tó wà ní ẹgbẹ́ lọ́nbẹ̀ yìí ó sì ṣe ìlérí pé lóòótọ́ a fi ọ̀pọ̀lọpọ̀ kan síbẹ̀ níbí ẹ̀ ṣùgbọ́n òun ó tọ́jú wa ṣùgbọ́n tó ṣe pàtàkì ní nǹkan tí Ọlọ́run fẹ́ kí a lọ gbé ṣe níbẹ̀ yẹn yóò tún ọ̀pọ̀lọpọ̀ ayé ṣe yóò sì pe ọ̀pọ̀lọpọ̀ ayé wá fún Jésù kí ni tẹ́ ẹ rí sí Ọlọ́run ti ń bá mi sọ ó sì dá mi lójú báyìí. a ní ṣiṣẹ́ tá à ń ṣe mọ́. kò túmọ̀ sí bá a ní ṣe mọ́ ẹ̀mí náà mọ̀ pàdé ẹ̀ wà lóko ó dá mi lójú náà pé a ní jẹun. ààrẹ ní tí ó bá wa tọ́jú ẹ̀ Ọlọ́run ó pèsè. èmi ò lè ṣe yẹn o. ó ṣe èdè pé Ọlọ́run ó pèsè. ẹ wo èmi náà ò peter awayi náà à ń ṣe Ọlọ́run báyìí mú lọ jẹrí ọkàn ebe náà mọ̀ lọ. mi ì retí kẹ́ ẹ fún mi ní dáhùn ní ìsìn ẹ̀yin náà gbàdúrà sí gbàdúrà kúlúwa yóò tọ́ yín mo gbà kúlúwa yóò tọ́ yín sọ́nà. Ọlọ́run ṣàánú mi kí mo fẹ́ ṣe o Ọlọ́run ò pè mí síṣẹ́ ìránṣẹ́ fa èwo ló kan tèmi ṣe bá kọ́ mi lọ́lọ́run pé àwọn ṣì wá fẹ́ dá a ṣe tó lọ́run bá sì so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe ìyá o a mọ̀ jẹun ebi ó pa wá fa ẹ̀mí mímọ́ bó o láṣẹ ṣe ṣùgbọ́n ní pé tá a bá pa òfin ọmọ láṣọ a mọ̀ wípé ọmọ èèyàn ń là á ṣe pẹ̀lú olúwo gbogbo ní ṣíṣe ó dáa ẹ káàárọ̀. ó lọ̀rọ̀ tí mo bá yín sọ lánàá ẹ káàárọ̀ ṣé ẹ sùn dáadáa. mo gbìyànjú. olúwa ṣeun. ìlú bọ́lẹ̀ pé ná. ìlú òdì kejì náà ni kò jìnnà. kò jìnnà púpọ̀. kò jìnnà rárá. àwọn ọmọ ká àwọn ọmọ wa lọ bó ilé táwa gbé ńkọ́. Ọlọ́run ó pèsè Ọlọ́run lóhun ó pèsè. ó dáa títí wa ni ká ṣàgbọ́ràn. mo ti gbọ́ mo sì ti gbà. olúwa ṣeun praise the Lord amen. The memory verse. John 13:35. By this shall all men know that ye are my disciples, if ye have love one to us another. Amen. Amen. Our song. I need you, you need me. We're all a part of Christ's body. Stand with me, agree with me. We're all a part of Christ's body. It is His will that every need be supplied. You are important to me. I need you to survive. ṣé o mọ̀ pé ìwọ ń tẹ̀ kéèyàn máa bẹ̀ wí kó má dáhùn yẹn wà á rí nǹkan tí màá ẹ dákun ẹ fún mi kí lẹ ni kí túmọ̀ mo sọ gbogbo fún yẹn mi ẹ fún mo mi lẹ sọ wí kó o máa ẹ kú fún mi lẹ lọ kí mo báyìí sọ kí nǹkan fún mi ṣe é wà á rí pé mi ẹ ní kú dákun ẹsẹ̀ fún mi lẹ kan orí ẹ kí kó mo o sọ máa kú fún lọ mi, ẹ báyìí fún mi mi ní lẹ. kú ẹsẹ̀ kan oníbàjẹ́ oṣù Ẹ wa dákun, nǹkan ẹ tí fún màá mi ṣe lẹ. fún ẹ. Precious kí ló ń ṣe ẹ́ kí ló mú ẹ ṣé bó ti lògùn lẹ́ẹ̀kan òtútù mú ẹ pẹ̀lú ọkọ mi. mọ́mì kí ló ṣẹlẹ̀ kí ló mú kí ló ṣe pẹ̀lẹ́ ṣé bó ti lògùn kí ló ṣe
o ṣé ká wá gbé lọ sí hospital ní abó ti lògùn báyìí. ẹ ti ẹ jẹ́ ká kọ́kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbàdúrà pẹ̀lẹ́. ọlọ́run alágbára ẹ gbé orúkọ yín ga fi precious lé yín lọ́wọ́ bàbá ẹ bá wa dáwọ́lé ẹ bá wa ṣàánú fún ẹ bá wa ṣe ìwòsàn fún ẹ bá wa darapọ̀ mọ́ ẹ̀jẹ̀ jésù kó wọnú ayé rẹ̀ ọlọ́run ẹ bá wa ṣàánú fún jésù olúwa wa àmín. pẹ̀lẹ́ ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ jésù ti ṣe ìwòsàn fún ọ. Amen. Amazing love, how can it be that thou, my God, should die for me? Amazing love, how can it be that thou, my God, should die for me? Our memory verse will be taken from Jòhánù kìíní orí kẹrin ẹsẹ̀ kẹjọ. Ẹni tí kò bá mọ Ọlọ́run kò ní ìfẹ́ nítorí ìfẹ́ ni Ọlọ́run. Ẹni tí kò bá mọ Ọlọ́run kò ní ìfẹ́ nítorí ìfẹ́ ni Ọlọ́run. Okay. Agbìyànjú. Ṣùgbọ́n there is always going to be a winner. Mi ìmọ̀ ọ̀rọ̀ sọ election wa, wọ́n ń pè mí lọ́wọ́ látàṣọ Ronke o. Wọ́n ò fẹ́ ká declare winner. Wọ́n ò fẹ́ ká declare winner. Ẹ mọ̀ pàtẹ́wọ́ ni o. The first, the winner. Ẹ mọ̀jà bẹ̀rẹ̀ láti first. A bẹ̀rẹ̀ láti number 10. Number 10 ẹja bẹ̀rẹ̀ láti number òdo torí wọ́n wà lórí list. Ìdílé Àrẹ̀mú. Odo 1, then Odo 2, ìdílé Ọláìtàn. Wọ́n wà lórí líìsì wọn gbà ní. Wọ́n dẹ̀ mọ̀ pé fọ́ọ̀nù là ń ṣe. Kìí ṣe wíìnì yẹn gangan, wíìnì káṣà ní fọ́ọ̀nù. Amen. Ẹ mọ̀ pé previously àwa pásítọ̀ náà ń ṣe. Ṣùgbọ́n tá a ti pọ̀ dáadáa tá a bá kó sí, àwa náà láfẹ̀ẹ́ wíìnì. Ẹ gbàgbọ́ àwa la sẹ́ẹ̀tì question àwa náà ti mọ ta fẹ́ ṣe a ti ronú ẹ̀ lẹ́ so ìdílé Ọlánrewájú àwọn gbé number 10 ẹ pàtẹ́wọ́ fún wọn. Ìdílé Afọlábí wọ́n gbé number 9. Ìdílé Ọládèjì wọ́n gbé number 9. Wọ́n jọ táà ní wọ́n tálé àbí báwo la ṣe fẹ́ pín. Amen. Mo ń bọ̀ o. Mi mú gágà mi dání o. Wọ́n ń pè mí láti INEC o. Ìdílé Adéyẹmí wọ́n gbé number 8. Mi gbọ́. Mi gbọ́. No, 9 ni. Ìdílé Abókèdé wọ́n gba number 7. Àwọn number 7
àmọ̀ tí ń gbèdílé fúnra wọn. ìdílé Adéṣakin ìdílé Adéṣakin nọ́mbà kí la wà tẹ́lẹ̀ 5 nọ́mbà 6 nìyí ìdílé Adéṣakin wọ́n gba 6. ẹ pàtẹ́wọ́ fún wọn. ìdílé Adémọ́lá wọ́n gba nọ́mbà 7. à ń tó bọ̀ látẹ̀yìn ni mi gbọ́. Five ẹ ṣó INEC ń pè mí ni 4 ni wọ́n gbà ó ti dàrú mọ́ mi lójú o àtẹ̀yìn láti ń tó bọ̀ 5 ni wọ́n dé ṣé bẹ́ẹ̀ ni nọ́mbà 5 ẹ jẹ́ ń tún tò. ẹ jẹ́ ń tún tò wọ́n ti ń jó dàrú mọ́ mi lójú kí n mọ̀ lọ ẹ wò ó ìdílé tó ṣàgbà first ó ní ìdílé aláwọ̀dé.